la fi gbé ọ̀run àti ayé ró. Ọ̀rọ̀ yìí la fi ṣàkóso ọ̀run àti ayé. Àṣẹ ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí ibà ayé rẹ kún fún ọ̀rọ̀ lọ́dún yìí. Jẹ́ kí ìmísí ọ̀rọ̀ Ọlọ́run kó wọnú ayé rẹ bàbá màmá. Àǹtí ẹ̀gbẹ́ tí ń gbọ́ mi. Jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó jẹ́ oúnjẹ fún ọ ní ọdún yìí. Kí gbogbo ọlọ́kùn tó kàn kò lè ṣí. Kí gbogbo àwọn tó bẹ̀rẹ̀ kò lè rí wọn gbà. Nítorí pé Ọlọ́run bẹ lórí ìdí. Fún gbogbo ọkàn tó fara balẹ̀ wá. Fún gbogbo ọkàn tó mú wa. Fún gbogbo ọkàn tí ọ̀rọ̀ rẹ̀ gbẹ́nu rẹ̀. Fún gbogbo ọkàn ó ní ẹ máa gbé inú mi. Ẹ̀mí ó sì máa gbé inú yín. Gẹ́gẹ́ bí ẹ̀ka ọtí lè yapa kúrò láàárín àjàrà. Bí kò sí pé ó ń gbénu ọjà. Bẹ́ẹ̀ ni ẹ̀yìn rí. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Màmá bàbá gbọ́ Ọlọ́run ní ọdún yìí. Ó sì rí. Ó rí ọwọ́ ìyanu rẹ̀. Ó rí ọwọ́ àánú rẹ̀. Ó rí títóbi rẹ̀. Ó rí ìfọ̀kànbalẹ̀ rẹ̀. Lágbára Kristi yóò dára fún yín bí ẹ ti gbọ́ ọ̀rọ̀ náà.